Ilé tí ẹ̀ ń wò nínú àwòrán yìí jẹ́ ilé ti Sanusi Adebisi GIWA. Púpọ̀ nínú yín lè má mọ ẹni tí à ń pè bẹ́ẹ̀. Sanusi Adebisi jẹ́ oníṣòwò ńlá kan bí 100 ọdún sẹ́yìn ó lé ní díẹ̀. Wọ́n bí ní ọdún 1882. Bàbá rẹ̀ sì jẹ́ aláṣọ òfì. Aṣọ òfì ni wọ́n máa ń hun, ìyẹn bàbá rẹ̀ wọ́n máa ń hun ní ìdílé wọn. Àti kékeré Adebisi ló ti fi ojú sí aṣọ òfì, híhun ẹ̀ àti títa ẹ̀. Kí ó tó pé ọmọ ọdún 18, Adebisi ti ṣe iṣẹ́ òwò aṣọ títa rẹ̀ dé jìnnàjìnnà bí ilẹ̀ Benin àti àwọn ìlú tó wà ní agbègbè Ibadan àti ilẹ̀ Yorùbá lápapọ̀. Kò yá kò pẹ́, ó bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ àgbẹ̀. Ó wá di oníkòkò ńlá. Oko rẹ̀ sì tó àlàpín lọ́nà ẹgbẹẹgbẹ̀rún. Àṣeyọrí rẹ̀ nínú òwò ṣíṣe ló jẹ́ wọ́n fún ní oyè GIWA ẹgbẹ́ láàrin àwọn oníkòkò táwọn olóyìnbó ń pè ní head of society in the Cocoa Association. Adebisi Sanusi ti wá di ìlúmọ̀ọ́ká, ó ti di gbajúmọ̀. Kíá ní ọdún 1929, Adebisi kọ́ ilé ńlá kan sí Idikan ní Ibadan. Ilé náà sì dúró títí di ọjọ́ tí òní. Nínú ilé náà ni ojú orí rẹ̀ wà lẹ́yìnkùlé rẹ̀. Wọ́n sì sin láìka àwọn mọ̀lẹ́bí rẹ̀ náà tó ti papòdà. Ilé tí Adebisi Sanusi yìí kọ́, ó fẹ́ jẹ́ ilé tó rẹwà jù púpọ̀ lọ ní ilẹ̀ Yorùbá ní ọdún náà lọ́hùn. Ìyàrá tí ó wà nínú ilé yìí lásán á wọ 119, that is 99 rooms ló wà nínú ilé tí Adebisi kọ́. Bẹ́ẹ̀ ni ilé Adebisi ṣe fẹ̀ sí. Ní ìgbà tí wọ́n fẹ́ kọ́ Mapo Hall ní 1925 ni Adebisi náà pinnu pé òun náà kọ́ ilé ribiribi sílùú Ìbàdàn tí ó fẹ̀ ju ti Mapo Hall lọ. Ó sì bẹ̀rẹ̀ kíkọ́ ilé náà ní àsìkò kan náà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ Mapo Hall ní ọdún 1925 yìí náà. Ó sì parí rẹ̀ ní 1929. Adebisi jẹ́ aláàánú ènìyàn, olóore àti ìlúmọ̀ọ́ká pẹ̀lú. A gbọ́ nínú ìtàn wípé Adebisi máa ń san owó orí àwọn ará ìlú ní ìgbà náà, pé kò sí ẹni tí ó máa wá fún ìrànlọ́wọ́ sí ọ̀dọ̀ Adebisi tí ò ní ṣe fún. Ìwọ tó bá ń jẹ gbèsè, ìwọ tó bá ń jẹ owó orí, ìyẹn taxes tó ń san fáwọn òyìnbó nígbà náà, Adebisi yóò san gbogbo ẹ̀. Kódà wọ́n tún máa ní pé orúkọ àwọn tó jẹ gbèsè, Adebisi á máa súnná pé òun ò fẹ́ kó ní gbèsè wà ní inú ìwé orúkọ ti tòun. Nígbà ayé Adebisi Sanusi, ó jẹ oyè oríṣiríṣi nílùú Ìbàdàn. Nínú wọn ni aṣáájú baálẹ̀, ASHIPA ìlú Ìbàdàn, GIWA ẹgbẹ́ oníkòkò. Ó sì jẹ́ ààrẹ Ibadan Land Court ní ọdún 1936. Ní ọdún 1938, Adebisi wá ṣàárẹ̀ kékeré kan. Ó sì lọ sí ọ̀dọ̀ dókítà rẹ̀ ní ìlú Èkó, ọ̀dọ̀ Dr. Doherty. Níbẹ̀ ni dókítà rẹ̀ ti ní kí ó sinmi fún ìgbà díẹ̀ sílùú Èkó kí ó tó padà. Adebisi wá wò pé òun ò lè sùn ta o, pé orí òun ò lè sùn ta. Ó wá ra ilé sí ìlú Èkó ńbẹ̀ ní nọ́mbà 34 Whiteman Street ní Èbúté Mẹ́ta. Bó ṣe di onílé náà ní Èkó nìyẹn ní ọdún náà lọ́hùn. Adebisi papòdà ní ọdún 1938 ní ọmọ ọdún 66. Kí ó tó jáde láyé, ó dáná sun ìwé tí ó kọrúkọ àwọn tí wọ́n jẹ lówó, ó dáná sun gbogbo ẹ̀. A ò lè sọ ìtàn Adebisi tán nítorí pé oore tó ṣe fún àwọn ènìyàn ó pọ̀ lọ bìbà bí ilẹ̀ bí ẹni. Ó dàbọ̀.